Allah falikul isbal wala bibadiya mina bi'amrika fina ma lana minka min mughna ala millatil muhtari man kana amatan lana wa likulli alamina bila istisna ala qalbi qawmi aslamu ad-dina amarahum wa qulu qudaran ja'ali qalban kada sha'ana tayaqqatu anni mudhibun wa mu'asibun wala mu'adiri anna jihana mu'aqabu wa ma'ana illa baina amrayn waqifun fa imma sa'idun am bilamni mutawallabun wa qad sabaqati minni dhunub adhimatun faya layta shay'in ma takuna la awaqib faya munzil al-kalbi wa ya kashifal bala wa ya man lahu hinda al-mamati mawaqib أكدنا بكفراتي فإنك لم تزل مجيبا لما ضاقت عليه المذاهب مجيبا لما ضاقت عليه المذاهب أكدنا بغفراني فإنك لم تزل مجيبا لما ضاقت عليه المذاهب حكم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. آمين. gbogbo àwọn jẹ̀mọ́ tí a bá nílò kólẹ̀ yìí ọlọ́mọdé ẹ̀ sórí ibú ẹni bá sí arínáda kò ní sórí ibú ẹni bá sílẹ̀ kí kò ní sórí ibú tọ́lọ́tọ́. Ètò òṣèlú kàtà sí ní bíbá yìí máa àwọn bàbá wọn ti ṣàdúrà bẹ̀rẹ̀ fún wa. Ẹ̀dá kò torí Ọlọ́run lẹ́yìn àdúrà pé ló tún gbà àdúrà náà kò sí tó di àdúrà lọ. Àmọ́ akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àgbẹ̀lágbà àwọn ní àdúrà kì í pọ̀ jù. Ẹni táyé rẹ̀ ti dá tí ò bá káyé òun bàjẹ́ àdúrà ló máa ṣe. Ẹni tí ò tí ga tó náà sáré kébì náà fẹ́ ga kò sí tí ó mọ̀ sí tó ju àdúrà náà lọ. Ẹni àlọ́ akbar kabira. Àwọn aṣètò mẹ́ta ká tó bẹ̀rẹ̀ gbogbo dábàá sí. Ètò mẹ́ta láṣẹ fún ètò sí àwọn bàbá ti ṣe. Ó kàlẹ̀ Kùránì fún wa nítorí torí ẹrú Ọlọ́run kan ta torí ẹ̀ wá sí nígbà yìí. Bẹ́yẹ̀ bá lè kàn sí lọ́dún kìí ṣeré bàbá. Àwọn bàbá ní àwọn ọmọ wọn rẹ̀. Àwọn bàbá wá ní àwọn ọmọ. Ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ̀. Fún Abdulrazak ọba mi kàlẹ̀ Kùránì pẹ̀lú ohun tó gbádùn dáadáa. Má kẹ́lú o kò sì má sáré tó dálò ní 30 minutes náà. Ọwọ́ kàlẹ̀ Kùránì dáadáa. Bẹ́ẹ̀ bá wáyé ìlú ní kó wá tẹ́wọ́ kó wá dà ní ẹ̀tọ́ bá ń kàlẹ̀ Kùránì. Jókòó tó wà yí bá ṣe máa ń jòkó lẹ̀ yìí lọ́kọ́ ní ìṣòrí kalẹ̀. Ó tún sórí gún láyé.
البركة ولا كنفيكون. بسم الله. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانظرنا للقوم الكافرين. صلى الله عليه الله أكبر. إذا كفر الله إلا الله أكبر كبير. ولد نفا الله أكبر كبيرا. إذا كجانا الله أكبر كبير. الله أكبر كبيرا. أفني لقد سعيد القاري أتى سميعه. لقد سعيد القاري أتى سميعه. وجالسه مسعود حيا وميتا. حيا وميتا وجالسه مسعود حيا وميتا. القرآن ما كاي. لقد سعيد القاري. Afani àtẹ̀mí àtẹ̀yìn àti sóríire. لقد سعيد القاري. Kí ni rí sí oríire wa?
àjókòó sí ààyè kan tí wọ́n ti ka Al-Qur'ani Ṣahida Likori. àtàsẹ̀mí ìyàwó Àtàsẹ̀mí àhú. àwọn tó ti wá gbọ́ Al-Qur'ani láyé yìí àwọn pariwo ọmọ àwọn balẹ̀ àwọn afọkàn ṣàdúrà fáni àwọn ẹ̀sìn o. Àtàsẹ̀mí àhú wàjá nísù. kódà ẹni tí òun ká àwọn wí tí wọ́n ń gbọ́ Al-Qur'ani ká òun ló dùn yìí. Wàjá nísù. Al-Qur'ani ni wọ́n kà yìí ẹni tí ẹ ti dáa. Masiidu hayya wa mayyita. kódà ẹni tí ń kọjá lọ tó kọjá òun lọ́wọ́ tó bí wọ́n ka Qur'ani ń bẹ̀ yẹn tó wá àfà ó wà fọkàn báyìí àfà ayé rẹ ti dáa. Wàjá nísù masiidu hayya wa mayyita. láti ta wà yìí táyà tí ìkú yìí àfà yóò sórí rẹ. Wàjá nísù. tí ò bá tún wá sí mọ́ òun wá sórí rẹ. Masiidu hayya wa mayyita. Al-Qur'ani tí wọ́n kà yà bẹ̀rẹ̀ fún Gbolahan ọlọ́run o Allah. jẹ́ ká àlùbáríkà yóò pọ̀ Àmín. ní ìrìnyà bá sí àmì Aminu. ẹgbẹ̀rẹ̀ pé ìyá lò sí ìjòkó Aminu. ọmọ Gbolahan Àdìsá Muhammad Juma ọlọ́run jẹ́ ká àlùbáríkà yóò pọ̀ láyé Amin. ní orí àṣà àmì dáadáa Amin. àmì yẹn olùkè tó Amin. ọ̀làkún Fayakun. ẹlẹ́ẹ̀kejì Allah. fábílì àṣáàkì Abubakar Allah. mùsùlùmí ìlú nàbí ìfún wa bá mi kí ànẹ́bí má dájú òkú ẹ̀pẹ̀lẹ́pẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما علي بصيرته لا وطيبة مسرعة لا دور قبل شبي محمد لما فشى رياه في أكنافها وتكمس الهجاتنا ومحمد قدرت أن أمل الدموع وبنا شوقا إلى هذا النبي يا محمد شمس الدعاء تاج الهدى بار الندى لا خير إلا في اتباع محمد ما للذيذ لا يشدون محمد ما للذيذ لا يشدون محمد أقسمت بالرحمن ما لي مفسدون إلا أوى حب النبي محمد إلا أوى حب النبي محمد مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كل مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم آمين تذكره ليعاكس ظلمه وسددك ما أدى من مكنة بدمه مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم لولا الهوى لم ترك دمعا على ظنني لولا الهوى لم ترك دمعا على ظنني مولاي صل وسلم دائما أبدا
وعلى آله وصحبه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم àwọn tí wọ́n máa ń yóò bá ní Muhammad wá صلى الله عليه وسلم ẹni bá fẹ́ràn ní ìgbóbi dáadáa صلى الله عليه وسلم onímọ̀tá adé yìí tọ́ a kí àwọn bàbá wa bàbá àlùbáríkà ọmọ dáadáa mo fẹ́ kí wọ́n kàlẹ̀ kọ̀rọ̀ àti tó kí wọ́n ni kíkí yẹn kó bá lè nítumọ̀ ọlọ́wọ́ bẹ́ẹ̀ bá jẹ́ olóríire tó jẹ́ òbí olóríire ọlọ́run á fún lọ́mọ olóríire mọ́ ìyẹn ni pé alíjà sáàlù sáàlù ilẹ̀ ìgbésà bẹ́ẹ̀ bá jẹ́ abiyamọ tí máa ń bá tọ́mọ nìyẹn jẹ́ tọ́mọ tí ẹ̀ náà ò lè lójú àbí bàbá wa àgbà bàbá dáadáa nítorí mo déwájú ní bàbá ẹ̀fà gbogbo ayé ṣàdúrà fún mi àwọn lè máa rántí mọ́ àwọn aṣàdúrà jọ́nà àwọn aṣàdúrà àwọn aṣàdúrà àwọn aṣàdúrà àdúrà náà dẹ́gbà ọ̀rọ̀ tí ẹ̀sọ́ ẹ̀dàkùn kìí lẹ́yìn àpapọ̀lá mi tí lọ Mọ́kà Allah akbar bàbá wa ń sọ wípé afá ò tí lọ Mọ́kà mo níbẹ̀ ni Allah akbar ó ní wàá dẹ̀ lọ Mọ́kà la ilaha ọdún náà ni mo lọ Mọ́kà la ilaha الله أكبر لك الحمد يا ذا الجود والمجد والهدى تبارك تؤتي ما تشاء وتمنع bàbá wa Sheikh Alhaji Murtado أدام الله حياته ẹ̀dá kùtùrù ọlọ́run kí bàbá mo fẹ́ kí wọ́n gbádùn mi dáadáa تبارك تؤتي ما تشاء وتمنع bàbá tó bí àyájọ́ wa rúkà yọ ọmọ nẹ́bì تبارك تؤتي ما تشاء وتمنع ọmọ الله ọmọ ní sọjọ́ ọ̀bílẹ̀ ni o ọmọ lójú ẹ̀mí yín الله ẹ̀jẹ̀ tún wà láyé ẹwà láàyè yín pẹ̀lú àlàáfíà bàbá ò gbádùn mi mọ́. إلهي مقلاتي وصولي وموئلي bàbá إليك لدى الإنسان واليسر أفضل owó eléyìí owó àlùbáríkà ni الله mi ò gbọdọ̀ kọ́ ní mo gbé owó àlùbáríkà àwọn àgbàdo kò ní bí ìfẹ́ gbé ní ìdíje ọlọ́. إلهي bàbá wa Alhaji wa Murtado وقلاتي وصولي وموئلي bàbá tó bí àlá ìyá màmá mò ń bẹ̀ pẹ̀lú ọlọ́. إليك لدى الإنسان واليسر أفضل ẹ̀dá kùtùrù ọlọ́run الله bàbá ni mi fẹ́ ṣàdúrà fún nísìnyí ẹni àdúrà ní a ṣàdúrà fún yín o a ṣàdúrà fún yín àdúrà ti gba yín kẹ́tì. wọ́n ti ṣiṣẹ́ àdúrà ẹ ti ṣiṣẹ́ àdúrà ẹ ti ṣiṣẹ́ erélẹ̀ sára àwọn ọmọ ọlọ́mọ ẹ̀dá kùtùrù ọlọ́run ẹ ti ṣiṣẹ́ erélẹ̀ sára àwọn ọmọ ọlọ́mọ. الله bàbá Olúwa jí ẹ pẹ́ láyé آمين bàbá Olúwa jí ẹ lu àlàáfíà pẹ́ láyé آمين a tún àga iṣẹ́ wọ́n dà wọ́n bàbá. آمين لئن التي ìyàwó dáadáa وتأمت خطيئتي وأفوت ذنبي أجل وأوسق wọ́n ṣe ń dìde yẹn kò yẹ kí n gbádùn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. إلهي أجرني إلهي أجرني bàbá torí ọlọ́run من عذابك إنني ọ̀ṣun أسير ذليل خائف لك أقدم bàbá torí ìtọ́lọ́ الله mi ò tó ṣàdúrà fún yẹn ilẹ̀ bí wa mo wù mí kẹta ó lè tìwájú ọlọ́. الله أكبر
ẹ tẹ̀síwájú ọlọ́run. ẹ tẹ̀síwájú ọlọ́run. afọláyé bẹlọ àfihàn ní bẹlọ ọmọ àfihàn tọ́nà fipamọ́ sí lára bẹlọ fún gbogbo ẹni tí mẹ́jọ kúlẹ̀ yìí lónìí àdébí kòrò lọ ayé àmín abẹ́ ẹ̀wà ní dàmú àmín nù ọlọ́wọ̀n ní bá yìí jẹ́ àmín ayé òní tara ọmọ mú yín àmín ọlọ́wọ̀n ní pa yín lẹ́kùn bàlú jẹ́ àmín nù. bisimilayi na akọ́yìnà. bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar. wọ́n kì í yọ lórí rẹ̀ ìyá dáadáa. ìyá àlùbáríkà alhaja rahmatulahi murtado mo tún wá fún yín lóko mi lónìí ọmọ rẹ̀ mi lékún. Allahu akbar. ẹbí ẹ̀fẹ́ Allahu akbar. ẹ̀fẹ́ orúkọ yẹn Allahu akbar. alhaja rahmatulahi murtado ọmọ rẹ̀ mi lékún. ọmọ rẹ̀ mi lékún. àbúkà àbúkúrí. àbúkà àbúkúrí. ẹjọ́ wà pẹ̀lú ó ọkọ̀ mú káwọn rà tún. وقد يجب القرآن غير نجيبا. alhaja wa rahmatulahi الله. murtado ìyá mi dáadáa ìyá àlùbáríkà ó kọ́ tí mo fi hùn ṣe ẹ̀fẹ́ الله. tí mo pè é ọmọ rẹ̀ mi lékún. أبوك أبوه gbogbo ẹni tó bá wà láyé tó bá bímọ kí mo bímọ kò wọ́n bí mi kò ní kémi ní ò bímọ. الله. ọlọ́run wá ní ẹ bímọ ọmọ yín wá bímọ ọlọ́run wá ṣe lọ́mọ lásán. أبوك أبوه ọlọ́run àkọ́ yìí وأمك ورة mọ̀ bọ̀ wá báyìí. فقد يجب القرآن غير نجيبا. أبوك أبو فسق alájà múrítà làwọn ànábì أبوك أبو فسق kàmíkè وأمك فاسق. mú bọ̀ wá ìjọba program tó fẹ́ ṣe nìyẹn kó pẹ́ mọ́ mo fẹ́ kí àwọn ìyàwó kan ti jókòó lọ́dọ̀ àwọn jókòó. أبوك alájà òṣùpá àdínì ẹ̀wọ́n tó wà yìí. أبوه وأمك ورة ó tẹ̀mí lọ́rùn báwọn. وقد يجب القرآن غير نجيبا. alájà wa rahmatulahi الله. murtado àmìrà mo fún ìyàwó kọ̀ọ̀kan nìsín. الله أكبر. ṣe é mọ́ mo ní alájà rahmatulahi murtado ọmọ rẹ̀ mi lẹ́kún. الله أكبر. tí kò pé ọmọ rẹ̀ mi lẹ́kún. ìyá ni wọ́n ń ṣàdúrà fún lọ́wọ́ wọ́n bí mi láyé kò ní kí n bímọ. الله 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 الله. àwọn àgbà ni wọ́n bí tí wọn ò ọmọ bí. alájà rahmatulahi ìyàwó ẹ wá bímọ ọlọ́run ní kẹ́rọ ọmọ bí bí ọmọ láti èkejì ajá. أبوك olórí rẹ̀ ní. أبوه وأمك ورة bí òbí bá jẹ́ lérí ikú yóò làpálá ọ̀rẹ́. وقد يجب القرآن غير نجيبا. àwọn Yorùbá ní ilé làbí ń kó ẹ̀sọ́ ròde. ajá mi tẹ́lọ̀ ajá rahmatulahi ẹ̀dá gbọ́ mi náà. الله أكبر. ẹ̀yẹ kọ́ wa lẹ́kọ̀ọ́ ilé làtí ń kó ẹ̀sọ́ ròde. ọmọ yìí ò fi ń ṣeré. táyì náà sì mọ̀ bẹ́ẹ̀. الله. ọmọ yìí ò fi ń ráre. ọmọ yìí ò fi ń ṣẹ̀sí. الله. ọ̀yà ẹ̀jẹ̀ wo ìṣúwájú ọ̀la. أبوك أبوه sùrọ́tù lè ka ọ̀sẹ̀ àkàlà fún bàbá àwọn fún ẹ̀yìn náà. ọlọ́run fún anábì wa Muhammad صلى الله عليه وسلم. ní àlìkà òsára nítorí àwọn ṣẹ̀kútàtò àdá àwọn ọ̀tá tí máa ń fi ní ṣe yẹ̀yẹ́. أحفظكم الله خير. ní pé àkọ́fẹ́ ń tán fún ìyàwó ọlọ́run ní kí ó tán fún yín. آمين. ọ̀tá ò ní mú yín. آمين. kó o ní tara ọmọ mú yín. آمين. bisimilayi náà àbọ̀ ìlà. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. wọ́n kì í àti bẹ̀rẹ̀ kò sí wọn. أيوة. àpàdé lọ́wọ́ ajáwá káàdì láti الله. ibẹ̀ ni mo ti pàdé wọn. ọkàn mi lé púpọ̀
èèyàn ò ní pọ́n ọlọ́mọlé ọ̀ àbí kó jẹ́ ìyá gidi. Allahu akbar. bẹ́ẹ̀ bá délé rí ikú tó bá ọlọ́mọ yóò gbé alábùkù ní èyí. Allah ìpọ́n wálé jẹ́ ìpọ́n wálé tọ́ka sí pé àwọn náà lọ́mọ rẹ̀. wọ́n ní ìmọ̀lọ́mọ rẹ̀. gbogbo kíláàsì yìí tẹ́ wò lójú ọlọ́mọ ìfọmọ yìí lójú. Aminu. ọlọ́lá áwùlọ̀ ọ̀lá kùwájà. Inna lillahi al-jalabi. mo kíyàwó tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn mo kíyàwó púpọ̀ ọlọ́wọ̀ ní tẹ̀ ẹ̀tọ́ ayé yìí wò. Àmín. mo kí àwọn bọ́dà mi aláàjà ní ìmọ̀tà láàyè ìyá ọlá sílé ájà ní ìmọ̀tà ṣẹ́wọ̀n tó máa rẹ̀ ní ìmọ̀tà láàyè ìdẹ̀ra ọlọ́run. Allahu akbar. ọlọ́run ní fílẹ̀ láyé. Àmín. ọlọ́lá áwùlọ̀ ọ̀lá kùwájà Inna lillahi al-jalabi. mo ká àwọn bọ́dà mi mo rí bọ́dà fẹ́rẹ̀ kan tó wá jọra wọn ìdáhùn. Allah. ìjọ bẹ́ẹ̀ tẹ wọn lẹ́nu pé mo ṣàdúrà fún ọ ní wa ájà mi tàdá ó dà kó ìgbà tí mo ṣàdúrà fún ọ ìjọ bẹ́ẹ̀ di wọn. mo ní wọn fírífírí lẹ̀ kan bẹ́ẹ̀ ó gbé tọ̀ gbogbo àwọn bọ́dà mi náà méjì ó lẹ̀ yìí ẹ̀ nítorí ikú. Aminu. lálá hawla wala quwwata. Inna lillahi al-jalabi. alájà kúbúrà ìyá ìní kò mọ̀ sọ́ra tù ọmọ tó púpọ̀ Allahu akbar. ìyàwó mi ní jẹ́ mọ̀ sọ́ra Allahu akbar. ọlọ́run ní díẹ̀ ká kú. Àmín. lálá hawla wala quwwata. Inna lillahi al-jalabi. báyìí kan bá láti lọ yín Adama Allah wa yato. ẹkú fẹ́ ọlọ́run ní díẹ̀ jábọ́. Àmín. wàràfáàná òun àkáyà Makan aliyya. ọlọ́run tó bí lọ́dọ̀ lọ́n ẹ̀ jábọ́. Àmín. lálá hawla wala quwwata. Al-jalabi. nítorí àsìkò Orí àkókò. mi ò tí kẹ́jà káàmì látù tí mo kò wọ́n àlàájà káàmìlà àsàlátù kẹ́mẹ́ta kèdè sàlátù káàmìlà Allahumma salli salata káàmìlà wa sallim salaman taman ala alladhi tan'alu bihi al-uqad wa tarfa'u bihi al-qulub káàmìlà Akwai àsàlátù ní kúnná púpọ̀ nítorí àmì ló kọ̀ ní ìgbọ̀n yá fi káàmìlà sí láàrin aja káàmì láti òṣùpá àdínì Kunfayakun. Allahu akbar. ẹni Allahu akbar. Allahu akbar. àwọn rẹ̀ Àmín. alhaja káàmì láti Òṣùpá àdínì. ọ̀rẹ́ bí ọmọ ìyá. Allah. ìjókòó yìí sọ̀rọ̀ púpọ̀. Fàábùlì Ibrahim rídọ̀ wà máa là. kódà àwọn akẹ́kọ̀ọ́ nínú ayé ẹ tó o bá rí mọ́ mọ́ tẹ́ sọ̀rọ̀ mọ́ nínú ayé rẹ tó o bá ti gbàgbé wọn wàá parẹ́. Fàábùlì Ibrahim. aja káàmì láti ẹ̀dàgbẹ̀ gbọ́rọ̀ yà mí ẹ̀dàgbẹ̀ gbọ́rọ̀ yẹ gbọ́rọ̀ yẹ gbọ́rọ̀. Rídọ̀ wà máa là. àwọn akẹ́kọ̀ọ́ nínú ayé ẹ tó bá ti gbàgbé wọn tó o lọ fún wọn wàá parẹ́. Ìdá màzálà pàlìbí àwọn olùsàmì. níjọ́ tó o ti rẹ́ nìkan àwọn tí wọ́n dúró tì ẹ́. Allah. níjọ́ tó o ti rí kí wọ́n pé. Àwọn tí wọ́n dúró tì tó ẹ́. o ti rẹ́ nìkan àwọn tí wọ́n dúró ẹ lórí dọ́là tí wọ́n dúró tì ẹ́. àwọn yá kíni jẹ́ Kunfayakun. Allah. àwọn yá yìí Allahu akbar. odò tó bá dà lórí sùn rẹ̀ yóò gbẹ. Fàábùlì Ibrahim rídọ̀ wà máa là. wọ́n fi ìfẹ́ bá wa lò. Ìdá. wọ́n fi àrísìkí wọ́n fi bá wa lò. إذا ما زال قلبي أو لساني ọmọ ọlọ́mọ ni wá ẹ̀wá dínà mọ́ wa ẹ̀wá kún alẹ́ bàbá mi tó bàbá yìí. الله ó tún wá kúnlẹ̀ bàbá mi tó bàbá yìí. ọlọ́mọ náà fẹ́ kọ́ wọlé. الله آمين ọmọ jẹ́bi láyé wọn ní káàkiri tó 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 wáyé. آمين أغثنا بغفراني إنك لم تزل فإنك لم تزل مجيبا لما طاقت المذاهب ẹ̀jẹ̀ gábílà ilé yìí ò ní wó آمين ọkọ̀ yìí ò ní ṣubú آمين alámọ̀ni yìí ò ní dàrú. آمين ó pẹ́ nìkan Ismail adifa isma الله ẹ̀jẹ̀ ni yóò pé púpọ̀ ó yẹ kó náà wá pẹ̀lú yí báyìí ìyàwó àfáà mi ẹ̀ tó tó ẹ̀ láti London ọlọ́mọ ìjọ ẹ̀ parẹ́ آمين àti gbogbo àwọn mẹ́bà Kunfayakun ní UK ọlọ́mọ ìjọ ẹ̀ parẹ́. آمين ọlá àwọn ọlọ́wọ́lá quwwata. إلا بالله العلي العظيم mo wá kí ìyàwó àlàájọ Rukaya olóríire torí orúkọ jẹ́ ó wá fún ẹ̀ ní Rukaya ọmọ àgbẹ̀bí الله ìwọ òdì bí. الله ájá Rukaya yá Rabbi bil Mustafa. يا ربي بالمصطفى بلغ مقاصدنا
واغفر لنا ما مضى يا واسع الكرم. Ya Rabbi Mustafa balik maqasidana bagi lana Muhammad ya wasi al-karami. A'udzu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Kini ta wá ṣe lónìí. Kini Alhaja Rukaya. Ẹ̀yin lẹ kó wa jọ báyìí. Ẹnìnú yín dùn. Kí ni tó fàdùnnú fún yín tẹ́ fi pè wá? Abọ́kúnmọ́láwù. Ẹlọ́mọdé bí àkọ́jẹ́ ewé yín. Ẹgbẹ́ kọ́ ni. Ó tún lé lọ́dún kan lénìí. Ẹ wà láyé. Bàbá yín wà láyé. Ìyá yín wà láyé. Sẹ́yìn wá nínú yín dúdú ni àbáwọn tó bí yí pé ọmọ àwọn wà láyé ó tún lé ní ọdún kan lénìí. Inú ti yín dùn ọmọ yín ní ó lé lọ́dún kan. Ìyá tó bí yín náà wà láyé. Bàbá yín wà láyé. Sẹ́yìn ní ká kíkú oríire ni àbáwọn tó bí yín. Allahu akbaru. A'udhu billahi minash shaitanir rajim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Na'am. Afara'aytum al-ma'a alladhi tashrabuna. أأنتم أنزلتموه من المنزل أم نحن المنزلون. أفرأيتم الماء الذي تشربون. الذي تشربون. الذي تشربون. Àwọn dábà, àwọn ẹranko, màálù, àgùntàn, adìẹ, bí wọ́n bá ẹ̀sìn lórí wọn tí gbádùn ayé. الذي تشربون. Àwọn àkàn ọ̀gbìn, àtàtà tí tàbí jẹun, ewédú, ẹ̀fọ́, tí wọ́n bá ẹ̀sìn lórí wọn tí gbádùn ayé. الذي تشربون. Ọlọ́run ní iṣẹ́ ẹ̀rí omi ni. أأنتم أنزلتموه من المنزل أم نحن المنزلون. Ayọ̀rúkàyà, ṣé bí màá ṣe yí agbára mi àti ní òjò mìíràn ni? Allah. Ẹ̀dá mi lò. Ṣé agbára ní àbí? Agbára bàbá bọ́ọ̀lù tó fi ń rọ̀, tèmi náà kọ́. Agbára Ọlọ́run tó fi ń rọ̀. Allahu akbar. أأنتم أنزلتموه من المنزل أم نحن المنزلون. لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون. Allah. Ọlọ́run ní bí ìbá ṣe pé à ń dúpẹ́ fún wọn Ọlọ́run ni bí ìbá ṣe pé à ń dúpẹ́ ni. Omi tá à ń wúlò ní ta ní wúlò fún wa ni ohun ọ̀bá sọ ní tí ó korò. La ilaha illallah. Ìdáàrídá nílé mu. Allah. Bí ìbá já sí pé à ń dúpẹ́ fún Ọlọ́run ni ohun Ọlọ́run ohun ọ̀bá sọ omi di tí ó korò tá à nílé débẹ̀. Wàlàwùlà tashkurun. Àkọ́dá pé ẹ̀ ń dúpẹ́ fún mi Ọlọ́run. Allahu akbar. Mo fi yọ̀ọ̀dá kẹ́ mọ gbé ayé rọrùn kẹ́ mọ lómi rọrùn kẹ́ mọ àbí bàbá báàrò mi àlè wẹ̀ báàrò mi àlè jẹ kò sí dáadé sí láì sómi rẹ̀. Láwọn àṣà جعلناه أجاجا فلولا تشكرون. Alhaja Rukaya. Allah. Ara ọpẹ́ tẹ̀ wá ń dá fún Ọlọ́run ọba lẹ́nìí. Ẹ wá ní ọmọ yín ó lé lọ́dún kan. Kò dín o, ó lé ọdún rẹ̀ tún lé kan sí. Alhamdulillah. Ẹ wá ronú síwájú, ẹ ronú sẹ́yìn, ẹ ro ọ̀tún, ẹ ro òsì. Ẹ wá ní kò sí tó kù tó kọjá akẹ́ ìdúpẹ́ fọlọ́. Allahu akbar. Ẹ ní alhamdulillah. Alhamdulillah. Lákàlà hamdu. Lakal hamdu ya zali judi wal majdi wal ula. Ayé Rukaya. Tabarakta
تشاءوا وتمنعوا. kò sí tó ṣe yín. الله. tẹ̀fìlẹ̀ fẹ́ dúpẹ́ fọlọ́run ẹ̀rọ ti àyà Kùránì ni. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. àgbàdo àlùkà yà kò sí tó mú yín kò sí tó mú fún yín. tẹ̀fìlẹ̀ èmi náà fẹ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. kọjá pẹ̀lú لئن شكرتم لأزيدنكم. gbogbo ẹni tó bá dúpẹ́ orí àwọn Ọlọ́run tá a gbé fún láàsì ìdánilẹ́kùn àwọn Ọlọ́run á ṣàlékún rẹ̀ yẹn. wọ́n láyé kàfàtú ìlà àdábì láṣẹ́bí. wọ́n láyé kàfàtú àbọ̀wá nínú àwọn èèyàn tó já sí pé wọ́n ṣe ìgbéraga sọ́lọ́run tí wọ́n pèrè àwọn ní wéèrè ìgbé Ọlọ́run kí ló ṣe gan náà kí ni màá dúpẹ́ fún. a máa nínú àwọn èèyàn tí ó ní kí ló lu àbí ṣe fóun kí ló wọ́n máa dúpẹ́ fún Ọlọ́run ní à tàbáwá lẹ́ni tó ní àwòrán àsọ̀rẹ́ fóun. ẹ̀ka àdábì láṣẹ́bí dọ̀. táwọn ọlọ́mọ ọba sọ̀rẹ́ fún ní ọpẹ́ tó lè dúdán tó wá ní òní dúpẹ́ fọlọ́run Ọlọ́run ní àdábì láṣẹ́bí àwọn ọlọ́mọ á jẹ́ ìyà. kì í ṣe ìyà lásán o ṣẹ̀dí ìlú ìyà tó lè kókó. Allahu akbar. ẹ̀já wo ìyà sójà bí ẹ̀ bá ṣe sójà yóò ṣe lùyàn sí kátó wá ní ìyà Ọlọ́run. ẹ̀já ló kàyà mo kì í pé ẹ̀ sínú àwọn eléré ikú. alhamdulillah. eléré ikú Ọlọ́run ọgbọ́n sọ̀rọ̀ ìfúnni wa ní ẹ̀kún ìfẹ́ káwọn ẹ̀mọ́dà yìí bá ń kópa wọn. àwọn olè kan bẹ tí ò ṣe é dọwọ́ kò. kò ṣe é dọwọ́ kò. àwọn olè kan bẹ tí ò ṣe é dọwọ́ kò. alájà ló kàyọ̀ wà lẹ́yìn. ẹgbẹ́ mi dáadáa ẹ wá ń sí ẹ̀jẹ̀ fọmọ yín lónìí. alájà ló kàyà inú yín dùn ẹ wá ń múnú ọmọ yín dùn. owó àkùgbò ọlọmọ tèmi ní oṣù múlùú mélòó. La ilaha illallah. àwọn tó bí ẹ̀yin ìyá wájú ara mẹ́ta láì wọ́n sì ẹ̀jẹ̀ fún yín wọ́n ti múnú yín dùn ẹ̀yin náà ti wá múnú wọn dùn owó àkùgbò ọmọ sí náà wá múnú yín dùn báyìí. ibi ọ̀rọ̀ láti wá ṣàdúrà. kì í ṣe gbogbo ẹni bá dùn ọmọ ẹ̀ nínú ní ẹni ọmọ sí ẹ̀sán dùnú fún padà. ọmọ mi èmi mo bí mo rán nílé ìwé mo rán ní skul mo rán nílé kéwù mo sì wọ́n lórí ẹ bọ́lá bá ṣe ọmọ ní ọ̀dájú ọmọ mo rán sọ fún mo rán bàtà fún torí tiẹ̀ mo ta bóòdì mi bọ́lá bá ṣe ọmọ ní ọ̀dájú ọmọ yóò ní màmá mi gbogbo tẹ́ ẹ ṣe sí òrè máa fi lórí lórí ìmọ̀ lọ. làbẹ́lẹ̀ àbùdó yá àtàlẹ́jú bí wàlìmájìdì wàlì ọ̀la. ẹ dákun ẹgbẹ́ mi tí mo dé yìí. tàbárakùtà tó bí máa tẹ̀sà wọ̀ àtẹ̀múnámọ̀. gbogbo ká mo ṣàánú ọmọ mi sọ́kò ó ṣàánú wọ̀ náà. mo kí ọmọ mi tí ọmọ kẹwọ̀ náà. mo mọ ọmọ mi tí ọmọ pọ̀ wọ̀ náà. ẹni kì í àdúrà. Allah tàbárakùtà tó bí máa tẹ̀síà wọ̀ tẹ́múnà. تشاء وتمنع تباركت تؤتي ما تشاء وتمنع. ìtọ́sẹ̀dá fún bọ́lá ẹ̀yin lẹ́ni àkọ́kọ́ tí màá kọ́ ṣàdúrà fún. láyé wọkọ̀ lábí. ayélujára yẹtọ́ yẹtọ́ ìṣíwájú Ọlọ́run. láyé wọkọ̀ lábí. ẹni bá gbé Yorùbá dáadáa níbi tá a bá dé yóò mọ̀ kì í ṣeré. láyé wọkọ̀ lábí. mo ṣe ẹ̀yẹ fọ́mọ mi. bàbá mo lu ọmọ mi nú. mo jìyà lórí ọmọ mi. mo lu ọmọ mi nú sọ́mọ náà lù wọ́n nínú. láyé wọkọ̀ lábí. my sweetheart. wàsúlì. ìyá mi dáadáa. wàmọ́ ìlì. kí ni tẹ̀lé yẹn kò yẹ dá yẹn mọ̀. ìlẹ́ka. ẹ̀kú bẹ́ẹ̀ yẹn. ìlẹ́ka. no. ajá sàlámà. ìlẹ́ka. ọmọ bẹ́ẹ̀ wà yìí. ìlẹ́ka. mi ò fẹ́ ní yín bẹ̀rẹ̀ máa bọ̀ wá yìí. ìlẹ́ka yàtọ̀ ìyá mi ni wọ́n o. wálé ọ̀sẹ̀ àbúzá ọ̀. ìyá mi ni wọ́n o. mo ní wá jẹ́ bàbá ọkọ fún wọn. Allahu akbar. ilahi wa qallaki. ajá wa sàlámà ọlọ́run ní kí ẹ kà bùkù lẹ́yìn. rasuli wa mawili. wọ́n fẹ́ràn àwọn àbá púpọ̀.
إليك لدني إزار وجوزر أوزاه إلهي لديك التي وجمتي خطيئتي فأفوك ذنبي أجل وأوسع بسم الله نأتي الهاشي الله بلد وعباك الشيخ عمر كمال بن أبي كل الهدى رحمه الله تعالى بسم الله 19 الصلاة مẹ́ta níbẹ̀ mẹ́ta ní parí aláàjọ lókà ya á fi ọ̀rọ̀ yìí ní ọlọ́run lọ́wọ́ gbogbo ọmọdé bí wọn ò ní dọ̀tá yìí. Àmín. Àlájọ lókà ya dọ̀tá àwọn òbí yìí. Kí mo wí? Dọ̀tá àwọn òbí yìí gbé àbábá abẹ́rẹ́ lórí kò wálé mọ́. Ebi ń pa wá, ìyá ń jẹ wá. Ọmọ wọn máa ń gbé èkó sẹ́ni náà bí gidi kan. Ẹ ṣàánú wa, ẹ kí àwọn òbí yìí ní kẹlẹ́ ara yìí. Ó wá kú bóòdì rúkà yàtù, bóòdì ó sì ní kẹlẹ́ ara wọn. Allahu akbar. Ẹ wá tẹ́wọ́ gbogbo àwọn tí ń wò wá, àwọn olóyè wọ́n fẹ́ dà kàlùbáríkà sí. Ọlọ́pàá sàwọlé akẹ́ nínú àwọn òbí yìí dùn. Ọlọ́run wọlé akẹ́ àwọn òbí ẹ̀pà wọn lẹ́kùn dùnú. Ẹkún dùnú. O sì èyí fún mi. Ọlọ́run wọlé àdúrà tí àwọn òbí ròdò lè yí lórí nígbà bẹ́ẹ̀ síbẹ̀ nígbà bẹ́ẹ̀ rẹ wọ́n sẹ́. Ọlọ́run wọlé abẹ́ ẹ̀yà lókà ya ní ṣubú. Àmín. Ẹ bá nàka fún wọn. Ẹ má kí etí yóò ẹ má dání à. Àsàlátù mẹ́ta. Ẹ̀jẹ̀ dúró ní káwé ẹ̀jẹ̀ dúró. Ajá Rúkàyà. Àbájáde ọ̀pọ̀ ìfarabalẹ̀ tó lọ́wọ́ ẹgbẹ̀ wá ní kí wàá bá yí. Bàbá. Abẹ́rẹ́ tó kọ́. Torí tó lọ. Abẹ́rẹ́ tó kọ́. Allahu akbar. Allah. Àsàlátù mẹ́ta. Ayé Rúkàyà ẹ ti ṣàgbákò oríire. Àmín. Bàbá yín ṣàdúrà fún yín pẹ̀lú ẹkún lójú. Omi ẹkún wá jáde. Pẹ̀lú arúgbó ara. Kò sí tó fà á ẹrù rẹ̀ ni o. Ẹ ti ṣe rẹ̀ ni o. Ẹ wá ní jábọ́. Àmín. Bismillahirrahmanirrahim. Allahumma salli ala Muhammad wa sallim. Allahumma salli ala Muhammad wa sallim. اللهم صل على محمد وسلم بسم الله الرحمن الرحيم 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 اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم ẹjẹ amina Àmín. àwọn aṣáájúwà gbọ́dá ayé ló kàyà ká tó ṣàdúrà gbọ́dá àwọn ìdìbò ilẹ̀ ìdúpẹ́ fọlọ́. Èyí mọ̀ pẹ́ ládé. Ọba bí sọjọ́ bí àkíndé bẹ́ẹ̀ o mo fẹ́ wo bí òní ìṣe tóbi tó lọ́dọ̀ yìí tí ò bá fi lẹ́yìn náà ẹ̀kọ́ òun ìbàdàn ẹ má bẹ̀rẹ̀ ayé ló kàyà ẹ̀kúrẹ́ mo fẹ́ wà àwọn tí ó kun yìí ó dà bí òṣùpá àdínní ò wá bí sínú ò bá sì gbà ó yẹ kẹ́lẹ̀ sanwó sí mọ́nà ò dá o òṣùpá àdínní wà ìgbà ẹmọkùnrin àti àkọ́kùn yìí ìyá mi sàlámà ìyá mi sàlámà ọmọ bẹ́ẹ̀ wà ọmọ bí mo pé ìyá àlùbáríkà ṣe àtàlẹ́ òtútù àti ìsinmi àwọn bàtà tó gbá mi ẹ̀ka pósì ẹ̀
fẹ́ra kó ká mọ́ ọwọ́ ní kò tó fẹ́ sí mọ́ ọwọ́ ní kí wọ́n gbà ẹ́ alájà pàtàkì tó irú kàyà tí. aláàpá tó irú kàyà tí wọ́n gbà máa ṣàṣọ tìrì pẹ̀lú wa ẹ̀já sọ pé á mi nà. alága wa àwọn náà ṣe bẹ́ẹ̀ àwọn ta ló tún kù tí ó mú tí ó ága ló kàyà ta ló fẹ́ràn yín dáadáa ní òkúlẹ̀ ta ló fẹ́ràn yín dáadáa tí ó kún yín ní òkúlẹ̀ yìí ìyá yìí dá púpọ̀ ìyá yìí ọlọ́wọ́ ní fi yé wa. Àmín. ìyá wa bàbá ẹ má ìdí máa kó gbọ́ bàbá ti náwó lórí púpọ̀ ìyá yìí náà kún ìyá àlùbáríkà ẹ ẹ ká wù Allah akbar bàbá dáadáa tọ́ ẹgbẹ́ owó ọ̀pẹ́ yìí. Owó ọ̀pẹ́ yìí. A wà á ṣe àdúrà fún Bọ́lá ẹ jókòó. Òpin ọdún kan ọdún rẹ̀ tún pé ọdún lẹ́ẹ̀kan sí lónìí. Congratulations. Sọ́kà alhamdulillah. Àwọn akẹ́ni wọ́n jọ bí wọ́n ti kú. Bọ́lá àwọn akẹ́ni wọ́n jọ bí yá ọlọ́run fi yín lẹ́wọ̀. Àwọn akẹ́ni wọ́n jọ bí wọ́n ti dòkú. Wallahi Rabbul Qur'an. Ìwà ni wọ́n fi gbà yìí ìṣòwò. Allahu akbar. Àwọn ìyá yìí ti ná tó ju owó lọ fún wa. Ṣèbéèrè ìyá lè rí kà, wọ́n ti náwó tà lè rí kà fún wa. Allah. Ní ti torí ìfẹ́. Iṣẹ́ tí ìyá ṣe ló mú wa ní láti lọ rí. Táwọn agbéra, aago mẹ́rin òun lágbéra fún ọ̀rọ̀ ìgbà. Ike òwúrọ̀ wà tẹ́lẹ̀ fúnramù. إذا نظرت شعوني من بدايتها Wọ́n ti pìlẹ̀ rẹ̀, wọ́n gbàgbé pìlẹ̀ rẹ̀ òkú ṣe bẹ̀rẹ̀ ayé rẹ̀. من بدايتها Ìgbà tó ń rákò tó ń rántí báyìí máa ń rántí pé mú òkè ìyá ìṣe tọ́jú rẹ̀ sí. من بدايتها Nígbà tí wàá fọ́ ìdẹ́lójú àgọ́ kù sí wọn lára, wọ́n gbàgbé pìlẹ̀ rẹ̀. من بدايتها Àwọn tí wọ́n tọ́ bí ilé lọ jẹ́ ọ̀rẹ́ ní primary school àwọn dà, secondary school àwọn dà. Àwọn náà Muhammad Juma orí ìyá rẹ̀ bí ọ. إذا نظرت Orí bàbá rẹ̀ bí ọ. إذا نظرت Kò yá rẹ̀ wò. إذا نظرت Rántí bàbá rẹ̀. إذا نظرت Wọ́n rántí kí ni mo fẹ́ dà lọ́la. إذا نظرت Ìwé ni tí ó mú ọjà tó fẹ́ dà lọ́la yẹn. إذا نظرت Dákun gbọ́dọ̀ àti lọ́dún dáadáa. Mo fẹ́ dà lọ́la. Wọ́n ní kì í sọ ọmọ òrukàn. Ẹni tí ìyá rẹ̀ kú. Ẹ̀yà gbé orí yẹn. ليس اليتيم Yẹ ẹ̀fọ́ òṣè o. قد انتهى أبواه من أم وقلة أو أبا مشغولا Lẹ́sàlí yẹ tí mù. ليس اليتيم Ọ̀dì máa tàwa nílùú. قد مات والده إن اليتيم Tí mo lè ilé wálé Adam. إن اليتيم يتيم ولا علم ولا أدب Àfáà sá lọ́wọ́ òrukàn. ليس اليتيم Yá Lùbẹ́ríkà. Àfáà ní tálẹ́ ní táàlẹ́ pè lọ́wọ́ òrukàn. ليس اليتيم من قد مات والده Ẹni táàlẹ́ pè lọ́wọ́ òrukàn. Kì í ṣe tí ìyá rẹ̀ kú lọ́wọ́ òrukàn. Bẹ́ẹ̀ àyà rẹ̀ ti kú ní ìmúkọ́ lọ́wọ́ òrukàn. لا إله إلا الله Bàbá rẹ̀ ti kú ní ìmúkọ́ lọ́wọ́ òrukàn. Bàbá rẹ̀ ti kú ní ìmí. إن اليتيم يتيم ولا علم ولا Ẹni أدب táàlẹ́ pè lọ́wọ́ òrukàn. Allah. Lẹ́ni tó kòkò ẹ̀kọ́. يتيم العلم Ẹni tí ò ní mímọ̀. يتيم العلم Ẹni tí ò ní tí ò lọ lé kéwú. يتيم Ẹni العلم tí ò lọ lé ìwé. ولا أدب Ẹni tí ò ní sí ọwọ́. يتيم العلم Wọ́n ádàbò. ولا أدب Tí ò tó wá lẹ́kọ̀ọ́ ni. إن اليتيم يتيم العلم ولا أدب Bọ́lá. الله Dákun torí Ọlọ́run. Bàbá bí ni àmọ̀tún rẹ̀ ni bí ni. Ìyá rẹ̀ ló fi ṣe gbọ́yà yìí. Ní bíbá yóò ní epo díẹ̀ nítorí ìṣẹ́. Dákun mọ́ gbàgbé òní o. الله
ìyá rẹ̀ sọ lówó ó sì mọ̀ bẹ́ẹ̀ ìyá rẹ̀ sọmọ Tinubu o ìyá rẹ̀ ò jẹ́ pírẹsidẹ́ntì yìí o wọ́n sanwó ìyá yìí ni o torí nínú rẹ̀ lè bá a dùn wọ́n kọ́lẹ́tà sínú ẹ̀mí rẹ̀ pé bóòlù máa fi ìyá mi ló láyé. Allahu akbar. Bọ́lá kọ́lẹ́tà sínú ẹ̀mí ẹ̀ pé mo gbúdọ̀ dùn ìyá mi ló láyé ìyá mi dùn mí dùn níjọ́ tí ní agbára àti tàbíbà olówó ẹ̀. La ilaha illallah. Ajá ìlú kàyà wọ́n dùn ọmọ wọn nú. Ajá káyọ̀ láti wá ṣèkà tó jọ lórí. Ìyá wọn sọ lọ́ọ̀ bí wọ́n wá ṣe fíìmù wọ́n wá fowó sílẹ̀ bá wọn. Wọ́n kó báyìí wọ́n kà kọ̀tútán wọ́n tún kọ̀tútán wọ́n fà kófà tán kò sí tó fà á. Wọ́n ò fẹ́ ọ̀nà wo ni wọ́n lè gbà láti fi lè dùn ìyá mi nínú. Ọ̀nà wo mo lè gbà láti fi dùn ìyá tó bí mi nínú. Ìyá mi dùn mí nínú nítorí tèmi kò jẹun kò lásọ̀wọ̀ nítorí tèmi ó kún lásọ̀. Lẹ́wọ̀n mi kà á gbọ́. Má gbàgbé ìyá rẹ̀. Bàbá rẹ̀ sì gbọ́wọ́ rẹ̀. Gbogbo ọmọ tí bàbá bá ṣépè fún tí ìyá bá ṣépè fún kò dájú pé yóò dà fún aláyé. La ilaha illallah. Kò sí àfáà yẹn kò sí ṣéwù yẹn láyé yìí tí ó wé èpè òbí kò lórí rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ tòbí o. A ṣàdúrà fún bọ́lá àdúrà rẹ̀ ò ní pọ̀ ọ̀tọ̀ ní long life ọ̀tọ̀ ní prosperity. Ìgbà mi ń bẹ tó yá sí ẹ̀ lọ́wọ́ wà láyé tí ó ní long life àmọ́ kò ní ní prosperity. Ìgbà mi sì tẹ̀ yóò ní prosperity àmọ́ kò ní long life. Ogun rẹ̀ ti wá tàn ló wá kú. Ó ti wá kó tó ilé yẹn bọ̀. Ó ti wá kó tó ti wá kú. Ó ní àkàwé ní àgbẹ̀lá náà. Wish you long life and prosperity. Àmín. Ọlọ́run tó ní agbára lọ́dọ̀ agbára àṣẹ Kunfayakun. Mo fi tí àwọn ìyàtọ̀ ọ̀gá yìí ní láìpẹ́ níwájú ọlọ́run tó fi ń bẹ lọ́wọ́. Tí wọ́n ní ilé kọ́ọ̀rọ̀ fún ara wọn tí wọ́n fi sunkún tó fi ń sunkún lọ́rùn lọ́rùn. Mo fi ṣàdúrà fún ẹgbẹ́ lánàá. Èmi rẹ̀ á kù láyé. Àmín. Fákẹ́ orílẹ̀ èdè. A ṣe kùrù sí ìlú kan fún ọ. Ìyàwó ti rẹ́ mi létí. A wà sí ọ̀pọ̀. Bẹ́ẹ̀ni kùrù sí ìlú. Bọ́lá màdá torí ọlọ́run fún àjà yín ẹ̀mí. Ẹ̀mí rẹ̀ á kù láyé. Àmín. O ní lu ẹ̀mí kíburú. Àmín. Ọ̀rọ̀ rẹ̀ ò ní dàrú. Àmín. Ọlọ́run jọ kéèyàn. Àmín. Wọn ò ní paná ògo rẹ̀. Àmín. Wọ́n pa ọ̀kan ní ẹni ìtàn tí ò ní rí bẹ̀. Àmín. O ní kú fọ̀tayọ̀. Àmín. Ayé ò ní mú ẹ. Àmín. Ọlọ́run ò ní sí ọ̀tá àwọn òbí rẹ̀. Àmín. Kùsí ìkọ̀ọ̀kan ẹ bá nàka sí. Bismillahirrahmanirrahim. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. نجس آمين بتا. آمين. آمين. آمين يا الله. Bọ́lá àwọn aláàbò mo mọ Fàìzọ́ àbí alápàdé ní wúrà àbí Fàìzọ́ Fàrídà Sàmíà ó tán FBC ẹ̀dá. A ṣe ní abẹ́rẹ́ lọ́wọ́. Gbogbo àbúrò rẹ̀ tó kù ọlọ́run má ṣe yí lọ́ta ara yìí o. Àmín. Ọlọ́run dákun mẹ́jọ burú fún yìí o. Àmín. Àti wọ́n àbúrò rẹ̀ ọlọ́run bí ẹgbẹ̀rẹ́ lẹ́bi. Àmín. Iná àbọ̀ ìlà. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Àwọn aṣẹ àdúrà fún àlàájì mọ̀tádọ̀. Àyíká ẹ̀kọ́ ni bàbá tó bí ẹ lọ́mọ. Bàbá dáadáa ni wọ́n. Olórí ire ni wọ́n. Aláàníyàn ire ni wọ́n. Ọlọ́run mẹ́jọ wọn mẹ́lẹ̀ wọn. Àmín. Ọlọ́run mẹ́jọ iṣẹ́ wọn rú. Àmín. Ọlọ́run mẹ́jọ ọ̀rọ̀ wọn rú. Àmín.
ọlọ́mọ gba tí wọ́n jẹ́. آمين. bisimilayi náà àbọ̀ ìyá. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر آمين. ajá ló kà yá owó àdúrà tó lá ọlọ́run tó yóò kù lẹ́nu آمين. owó àdúrà Waalaikumsalam. wọ́n fi lórúkọ yìí náà kí wọ́n lọ bàtà fún king size. ẹ̀wọ̀n ìmọ̀ ayé fọ́ọ̀dù tó bá dé àti ìwà ti dára ẹ̀. aláṣẹ nígbà tí ẹ fẹ́ gba bàtà ẹ tó fẹ́ gba aṣọ àyà fáà. lórúkọ ayé àlùkà yá wọ́n ní bàtà lórúkọ Sheikh Ismail nǹkan. lórúkọ ṣe kì í sọ yìí ẹ á tún fi bàtà mí sí. àlẹ́ àti bàtà pa mí. Ìlàlì àmá. Insha Wàá ṣe Allah. àgbà fún ọ̀sán ọmọ bẹ́ẹ̀ wà ní. Àwọn olóríire ni wọ́n. Bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ ṣe dáadáa ní pẹ̀sẹ̀ dáadáa. Nítorí tèmi, wọ́n sì wá sí lọ́rùn. Ọmọ mi ṣe program, wọ́n dẹ̀ wá, wọ́n fún mọ́rẹ̀ ọ̀dá lọ́wọ́. Ó náà ìlàpá ìlọ́lá. Ẹ̀gbọ́n mi ni kò ṣe olólùfẹ́ mi. Àwọn akẹ́kọ̀ọ́ ń bẹ̀rẹ̀ tẹ́sí pé èyí ó tọ̀ rẹ̀, èyí ó tọ̀ ọmọ ìyá, èyí ó tó kálí yóò di ọ̀rẹ́ yín ni, ẹ̀gbọ́n yín ni, ẹbí ní gbogbo. Ọlọ́rọ̀ mi ni. Bísímìlá ò ní ìgbà. Táwa Kàlítù Àṣàní. Àlùhàjà táwa Kàlítù Àṣàní. Olùwákọ̀sà. Ọlọ́mọdé àkùnbá wa kẹ́ wọn. آمين. Bísímìlá ìkùrù wọn lọ. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Àlùhàjà sàlámà mo fẹ́ ṣàdúrà fún yín. Ọmọ bẹ́ẹ̀ wà yìí. Wọ́n lè tí ìbejì báyìí fún ọlọ́. Ìbejì. Lágbára ọlọ́. Láwọn wọ́n ta. Ọlọ́run ká sí. Ìkàlẹ̀. A ṣe bísímìlá ìkan. Yìí láti kàn fún yín. Ká má ṣàdúrà fún yín àdúrà ti ṣe rẹ̀. Ìyá wa ni wọ́n fílẹ̀ lórí ìyá wa ni wọ́n. Tòun àti bá wọ́n dé ìyá wa yẹn, wọ́n wá kó wa mọ́ra. Bàbá, wọ́n fà wá mọ́ra. Wọ́n pọ́n wa lé púpọ̀. Àlùhàjà sàlámà. Ọmọ bẹ́ẹ̀ wà yìí. Ọlọ́run ní jẹ́ jábọ́. آمين. Àlùhàjà sàlámà. Ọmọ bẹ́ẹ̀ wà yìí. Ọlọ́run ní jẹ́ jábọ́. آمين. Àlùhàjà sàlámà. الله. Ọmọ bẹ́ẹ̀ wà yìí. Ọlọ́run ní jẹ́ sọ́kò. آمين. Bísímìlá ìkànnì láti kàkí fọ́kàn báyìí lórí gbogbo àlọ́run tó tayé lọ́rẹ̀. آمين. Ní láti pọ̀ gan. بسم الله الرحمن إلا بقريش إلا بهم ملة الشتاء والصيف فليعبدوا هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين. Ìjà ṣe àmínà. آمين. Aláàjì آمين. wa Ismail Ramadan Alabi Muhammadu Awwal. Wọ́n fẹ́ kú báyìí. Ọlọ́run tẹ́kun wọn lọ ní fún wọn bọ̀ yìí. آمين. Ọlọ́run fi yíká o. آمين. Ọlọ́run yíyá ní o. آمين. Ọlọ́run má fàṣọ yára yíyá o. آمين. Ọlá ọ̀dà wọlé àti gbọ́dà. إلا بالله العلي العظيم. Àwọn yàrá tí wọlé àti wọ́n wọ ẹ̀ nígbà tó. آمين. Ọlọ́run fi jẹ́ hárìmà. آمين. Ọlá ọ̀dà wọlé àti gbọ́dà. إلا بالله العلي العظيم. Alájà wa káàdì láti. Kò fẹ́ ṣàdúrà fún yín. Olólùfẹ́ Ajarukaya. Ọlọ́run má dà ní yíwú. آمين. Wọ́n rà fa lọ́gùn kánà nínú. Ajá káàdì láti. Ibi tí ìfẹ́ bá wà níbẹ̀ yẹn Ọlọ́run bá wà. Níjọ́ tí ò bá ti sí ìfẹ́ mọ́ nínú ilé kẹlẹ́ mo ti dàwó. لا إله إلا الله. Láàrin ọ̀rẹ́, láàrin ọkọ, láàrin ọmọ, níjọ́ tí fẹ́ bá ti lè bàjẹ́, ilé ò ti dàwó nìyẹn. Ajarukaya, àárín yín àtọ́nà àtàwọn ọmọ yín, àtọ̀kọ yín, ọ̀rọ̀ ní yóò dàbọ̀. آمين. Àdúrà tí mo sì yóò káyé dára. آمين. Àyájá káàmì láti òṣùpá kún fáyà kún. Àbúrúkọ yẹn ẹ̀fẹ́ ni. Bẹ́ẹ̀ni àbá sí ẹ̀rọ lóṣùpá ní oríire. Ọlọ́run dákun mẹ́jẹ wọ̀kùn. آمين. Wọ́n sí lé àṣàrà láti ẹ̀kọ́ yẹn ni. Ní wá sí tò. Bìtìbìtì ẹ̀ bá dé ọlọ́run dákun mẹ́jẹ kàbù. آمين. Ọkọ̀ yìí wá dọwọ́ lọ.
ọlọ́mọdé àwọn ọkọ wọ́n jẹ́ iná àbọ̀ wọ́n fi yín sẹ̀sí wọ́n fi yín ráyè bísímìlá iná àpọ̀ ìlà. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. gbogbo àwọn ìka ẹ̀dùn sábà gbọ́ àwọn náà. Allah akbar. Allah akbar. Wọ́n dáwọn ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tọ́ òṣìpá nínú Kunfayakun ọlọ́wọ̀ ní ds kò láyé ọlọ́wọ̀ sọ̀kọ̀ ilé ẹ̀sẹ̀ dáadáa ọlọ́wọ̀ wà ní jẹ́ ọmọ gbogbo àwọn tí wọ́n wà nígbà ìlú ọlọ́wọ̀ dáwọn ilé lásàdúwà èyàn ò ní rìn láyé orímọ́mí èmi yẹ lẹ́sẹ̀ ní ọkùnrin lọ́lọ́pàá àwọn ẹlẹ́sẹ̀ ẹ̀yìn jẹ́mọ́ ní ẹlẹ́sẹ̀ ní ìlànà kamal all perfection belongs to Almighty Allah àwa ò pé Allah akbar Allah akbar wọ́n sọ̀rọ̀ Allah akbar first ṣe ni wọ́n ṣe méjìlá láwọn ọmọ tó yẹ kó jókòó kán yìí máa jèrè ọmọ sọ́wọ́n tiẹ̀ tí bẹ̀rẹ̀ sí ń jèrè ọmọ ẹ bá abẹ́ lọ́hùn kó má dùnú wọn kó ìjọ kó ṣàánú wa kó fa àwọn àgbàlagbà kó wọn pa àwọn àgbàlagbà ká máa sin wọn káwọn yìí sin wa ẹ bá abẹ́ kó jọ kó ṣàánú wa ọba aláforíjì ni kó jọ kó ṣàánú wa kó ọmọdé kó àmín owó yìí kó tó kó ìtọ́jú ní àwọn ìsìnkú máa kọ́ fún máa kàn àmín o àwọn àtọ́kọ̀ ẹ̀kọ́ náà má jò dá àwọn ọmọ ẹ̀kọ́ náà ká má fi wọ́n ṣàwàdà àmín àwọn ìbọn ṣe ṣe fún ìyá ìtọ́jú yẹn káwọn ọmọ tiẹ̀ náà kó àmín ní àgbòjì tó máa bọ́ sáàrin ọkọ àtìyàwó tó máa fi darí wọn mú ọlọ́run ọba ọgbàlẹ̀ lọ́wọ́ àní kọ̀ọ̀kan ká máa sọ àdúrà tí wọ́n máa ń bẹ̀ ṣe ọlọ́pọ̀ mi wọlé àṣàwọ̀gbà àníra tẹ̀yìn. Alájẹ́ wa sàlámà wọ́n ní káfẹ́lọ́ ikú ìbọ̀ ọkàn tí wà ó balẹ̀ àwọn jẹ́mọ́ náà ó balẹ̀ tààlà wá tààlà bọ́ ọlọ́sọ̀rọ̀ wọ́n sí àwọn onídọ̀tí sáwà pẹ́ṣá sáàtẹ́ tó lè fọ́nà sọ̀rọ̀ tí ó pọ̀ ẹjá jọ pọ̀ ọ̀pọ̀lẹ́ ìkànnà àbọ́lọ́wọ́ sọ̀rọ̀ jáde bismillahir rahmanir rahim 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 ya latif ya latif fawqa kulli latif fawqa kulli latif ultuf bina ya latif ya latif يعني لا إله إلا الله 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 afi agbára Ọlọ́run afi bí Ọlọ́run afi àṣẹ Ọlọ́run afi bí Ọlọ́run títóbi Ọlọ́run ti fi ń jẹ́ àjòlù alààyè tí ò ní kú àfi agbára ni àfi bẹ́ẹ̀. Olúwa mi ò ní bẹ̀rẹ̀ kò sì ní lópin. Ọlọ́run wọlé àti wọlé ní lópin rẹ̀. Kí la já mọ́? Kí la jẹ́? Ẹlẹ́ṣẹ̀ ni wá. Onídọ̀tí ni wá. Orí wa tán. Ọlọ́run kò mọ̀ wá tán. Gbogbo tí ń ṣẹlẹ̀ lágbàáyé báyìí tí ń bà wá lẹ́rù tí ń pa wá lẹ́kún. Ọmọdé ń sunkún, àgbà ń sunkún. Olówó ò balẹ̀, ẹ̀yìn àti ọkùnrin ò balẹ̀. Ọlọ́wọ́ fún wa ní fọkànbalẹ̀ láyé. Àmín. Tó bá jẹ́ sí kẹ̀ẹ̀sẹ̀ láṣẹ, àmọ̀ pẹ́sẹ̀ náà lé. Ọlọ́wọ́ dákun Ọlọ́run foríjì wá. Àmín. Ọlọ́run foríjì wá. Àmín. Ọlọ́run foríjì wá. Àmín. Wala la ilaha illallah. La ilaha illallah. Ẹja kò rí Ọlọ́run. Gbàsí jókòó yìí náà.
Pàṣẹ ṣàdúrà yìí náà. Ní ìfẹ́kẹ̀lẹ́ tó gbọ́ ọlọ́run. Àfiọ́lá ìtawà yìí náà bí ọlọ́run. Ìta ṣe yìí dùnú ni. Gbogbo ẹni tí bẹ nínú wa lónìí tó já sí kó wà nínú gàmú ayé. Ó wà ní wàhálà ayé. Ọlọ́run ọba tó lè kápá àti yọ ẹ̀dá kò nínú wàhálà. Gbogbo tí ń jẹ́ ìlera tí ń bẹ́ èmi àyídà ọlọ́run ń wá fún bẹ́ẹ̀. Àmín. Gbogbo ẹni tí wọ́n ti kọ́ fún bí ọdún kan náà ni ó kù tí ó lò láyé. Oṣù kan náà ni ó kù. Ọ̀sẹ̀ kan ló kù. Gbogbo ẹni tí wọ́n ti gbé ẹrù àgbákò lé lórí. Gbogbo ẹni tó ti gbé ẹrù òkò lé lórí. Gbogbo ẹni tó ti gbé ẹrù bàmújẹ́ sínú ayé ẹ̀. Ọba tó ní kápá fi mú owó ọlọ́run mú owó fún wa ní kíákíá. Gbogbo ẹni ọmọ ti dọ̀tá ẹ̀. Ọmọ ti dọ̀tá àwọn nǹkan. Ọmọ ní mọ́mí mi bí òfin ẹni yín mọ́. Dáàdì mi bí òfin ẹni yín mọ́. Gbogbo ẹni tó ọmọ ti dọ̀tá ẹ̀. Àwọn ọ̀rọ̀ á lè fi ọlọ́run. Abẹ ọlọ́. Gbogbo ẹni ọmọ ti dọ̀tá ẹ̀. Gbogbo tó bá lè wò ní ọlọ́wọ́. Bàbá dá ẹ̀ ní ẹ̀pẹ́rẹ́ àtọ́lá àwọn òbí ẹ̀. Àmín. Gbogbo àwọn ìyàwó tó ń bẹ lókèrè. Tí wọ́n wá tí wọ́n jẹ lọ. Tí wọ́n wá tí wọ́n lò lọ. Ọlọ́run o, ẹni wọ́n kó lè òkò délé. Àmín. Wọ́n jẹ́ kí wọ́n gbé sájú o. Àmín. Wọ́n jẹ́ kí wọ́n parẹ́ sájú o. Àmín. Ọlọ́lá ilaha illallah. La ilaha illallah. Allahu Allah. Allahu la ilaha. Pẹ̀lú mi lójú mo fi ń bẹ̀bẹ̀. Ẹ̀mí lẹ́kùn ọlọ́run ọba. Allahu la ilaha. Pẹ̀lú mi lójú mo ṣe ń bẹ̀bẹ̀. Ẹ̀mí lẹ́kùn ọlọ́run ọba. Ẹ̀mí lẹ́kùn ọlọ́run ọba. Ẹ̀mí lẹ́kùn ọlọ́run ọba. Lómi lójú la ṣe ń bẹ̀bẹ̀. Wọ́n lágbára kún fáyàkún nù. Wọ́n lọ̀rẹ́ ànábì Muhammad. تعصمت بالسليسات والجبروت. آمين. وأنت الصمت برب الملكوت. آمين. وتوكلت على الحي الذي لا يموت. آمين. اللهم آمين. اصرف عنا هذا الوباء. آمين. وكنا شر الردى. آمين. ونجينا من الطار والطاعون والبلاء. آمين. بلطفك يا لطيف. آمين. يا خبير. آمين. إنك على كل شيء قدير. آمين. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ولا يدرك أقوال فرمان له أسماء كلمات إليه. Ọlọ́run tó gbé ẹgbó lórí di èèyàn, Ọlọ́run tó gbé ẹgbó ṣubú láyé. Àmín. Ọlọ́run tó gbé ẹgbó lórí di èèyàn, Ọlọ́run tó gbé ẹgbó parẹ́. Àmín. Ẹ bá nàka sí. Ẹni atẹ́gùn aránṣẹ́ lákọ̀ọ́dọ̀ Olúwa. Atẹ́gùn aránṣẹ́ lákọ̀ọ́dọ̀ Olúwa. Ibi ò bá wà dìde kí o fẹ́. Ibi ò bá wà dìde kí o fẹ́. Sínú ayé rẹ̀ sátìrà máa ní. Sínú ayé rẹ̀ sátìrà máa ní. Ìrè la fẹ́ kíbi jáde lọ. Ìrè la fẹ́
Gbogbo àwọn anáwónáwó tí wọ́n ń ná látàárọ̀ àpadà sí ibú àpadà sí ìgbà ọlọ́dàkùn máa ń lò bá wà. Àmín. Èyí tá a ṣe yìí ìfẹ́ ni ẹ̀dá kòkòrò ọlọ́run. Èyí tá a kó lọ sí ìgbà yìí ìfẹ́ ni o. Àfọwílà káyì àfààníwá ìgbà tàfàrọ̀ kọlẹ̀kọ́ o. Fásàdú wàhálà fún. Wà ìgbà ìtàmà olùkọ́ sọ́là fún wàmẹ́là fún. Gbogbo ìjọ tó bá wà láyé. Wà ìgbà tàfàrọ̀ kọlẹ̀kọ́ o. Tí àwọn àjọ ẹ bá ti kẹ̀yìn síra wọn kọ́dà ìgbàgbà ló gbà. Tẹ́ bá ti kẹ̀yìn síra wọn láwọn bára wọn ṣe máa. Fásàdú bàbá àfààní fásàdú kò sí tó kù máa. Ìbàjẹ́ ọmọ ṣẹlẹ̀ ẹ̀bẹ̀ wàhálà kú wọ́n wà pa ìfẹ́ ni a fi wà ní bíbáyé wà ìgbà ìtàmà olùkọ́ àwọn àjọ kan tó bá ti kọ́ra àwọn ọjọ́ láwọn fẹ́ àbá bá ti wà yìí ìfẹ́ àfáàní sọ́là wú dáadáa yóò máa ṣẹlẹ̀ láàrin wa àwàgbà wà mẹ́là fún àwàjọba ìfẹ́ tá a lò ìfẹ́ tá a lò nígbà yìí tá a fi dira mú
ẹjẹ́ àdìfẹ́ yẹn kó má bàjẹ́ o ilé tó bá ti sí fẹ́ bẹ́ẹ̀ ilé wọn dà o ìfẹ́ dọwọ́ wa ìfẹ́ dọwọ́ wa ìfẹ́ dọwọ́ èmi àti yìí o ọlọ́run mọ́jọ́ wà ní fún wa Allahumma rabbana bàbá wa àgbàlagbà àbáníká tó sọ̀rọ̀ ọgbà níbi tá a dé níbi ìfẹ́ yẹn wọ́n ní ká ṣe ń náà tó iná kálíkà òsára kan lápẹjá farabalẹ̀ sórí ọlọ́run yorùbá ní ẹni bá mọ ìwúrà là ń tà fún kò sí etí mo jẹ́ ká ju àgbà tó jù fẹ́ lọ. kí ni ló kà fẹ́ fún àwọn ìyá yìí jẹ gbogbo àwọn ìyá fẹ́ jókòó jẹ kí ló fẹ́ fún ẹ jẹ ìfẹ́ ni ìfẹ́ ni ìfẹ́ náà bá wà. bí o bá tó bá sì fẹ́ máa ń bí lókun yẹn ó kú àdúrà wà lọ́ta yẹn tàbá yọ̀tà fún ọkọ̀ lọ́sẹ̀ á pa ìmọ̀ bí nàbà yíyà ẹ bá yíyà áwọ̀ àbí ìpamọ́ dé lọ́rọ́ wọn jà pa. iná àtọ́jọ́ kọ̀ọ̀kan ìfẹ́ láwọn fi sọlé ilé kọ̀ọ̀kan pọ̀ ọlọ́run máa ń jákùn fẹ́ náà. bisimilah iná àtọ́ ìnà. bisimilahi rahman rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar. bàbá ẹ̀wọ̀n kan àwọn ọmọ yín àmọ́ ìfẹ́ àwọn ọmọ yín ẹja kejì òkú lọ́lọ́ bàbá ẹja kù mo bọ́lọ̀ bẹ̀ yín bàbá bàbá aláìsí àgbà náà orúkọ ọlọ́run tó ààrẹ gbọ́ pé wọ́n ló ń bọ̀ Kunfayakun ẹ̀mí tí mo tún wá jù rẹ̀ bàbá tèmi ló jẹ́ ẹ̀kọ́ fún pẹ̀lú òkú ọlọ́run láti mo fẹ́ sí ọmọ mi fẹ́ sí ọmọ mi pẹ̀lú òkú ọlọ́run nígbà nígbà rẹ̀ bá ti dé lọ ọ̀fẹ́ kó wà ló fi ẹ̀sìn lọ nílé kàmọ́ gangan ni iṣẹ́ àná ẹ̀dá kọ̀ ẹ́ torí tọ́lọ́ nílé kàmọ́ gangan ni mo ti sàbá kò rí lónìí. èyí tún wá ń gbọ́ fàṣà àdájẹ́ àgbà àfà tó ti ní àlùbáríkà fún àfọ̀ṣẹ́ ọlọ́run ló ní yóò fi sẹ́nu ó dẹ̀ ti fi sí ọ̀dà tí kò di ọlọ́run ọ̀nà bàbá wà láìjà ọ̀la àfàgbà nítorí pé àwọn ohun tí ń gbọ́ yapa àlájẹ́ àgbà. kéèkàn bismillahirrahmanirrahim àlájẹ́ àgbà ni. law anzalna hadha al-Qur'ana ala jabalin. òun ni wà á kíláàsì parí àgbẹ̀rẹ̀ farabalẹ̀. Fipamọ́ bọ́lá wọlé àná máa máa kọ́lọ́ máa bí mo ṣe tún yọ tó jókòó inú mi dùn bí mo ṣe tún wá yọ tó tún wá ń sọ̀rọ̀ inú mi dùn àwọn tí mo tún wá rí pẹ̀lú rẹ inú mi tún wá ń dùn dápọ̀ ńlá padà ṣàbọ̀ náà ní kíkọ́ sí ẹ̀wù gbéraga kò sí lọ́rọ̀ ẹ̀ lágbà tó ti sọ̀rọ̀ mi ò rẹ́wù gbéraga lọ́wọ́ ẹ̀ adápọ̀ ọlọ́run àfi ọkọ̀ kíbi ìyáwó ọlọ́run níbi sí ẹ̀ ọlọ́run àti ṣẹlẹ̀ ẹ lórí gbogbo àwọn tọ́lọ́run wá ní kí wọ́n máa sún mẹ́ tí gbogbo nǹkan fi ń dá tí fi ń kù sókè tó fi ń dùn rí nítorí àwọn Kunfayakun tí gbogbo ẹ̀ fi ń jọra wọn dápọ̀ náà padà sáà kò ní tó sáwọn. ìkàwá mi ìṣe ọlọ́run ní ká ṣe. ọ̀nà àbúgbàtà ilá ilá àbúgbàtà. ọ̀dẹ̀ 25 ló fẹ́ kó lẹ̀ January náà ló fẹ́ ṣe ọdún 30 ìyàwó lábẹ́ sórí lábẹ́ ṣe nílẹ̀ àlájá àgbà ó sì wá bẹ́ẹ̀. Bọ́lọ̀ mọ́sà fún àjọ alátàkùn ìdá láti gba látàkùn bọ́lọ̀ mọ́sà bá wa ṣe. Bọ́lọ̀ mọ́sà bá wa ṣe. Nígbà mi ẹ̀rẹ̀wù gbà mí àmọ́ Ọlọ́run wá ní kí n wá wo ìgbà tó wá dé ẹ̀mí mi wá balẹ̀ pàdúrà mi ti gbà. Alhamdulillah. Wípé mo ti ṣoríire. Alhamdulillah. Àdáyé sì ti gbà. Láti ìgbà tó ti di pépà Rúkàdé ní fi ń ṣàdúrà wàgbá ìtàdá náà ni mo ti ń ṣàdúrà kọ́lọ̀mọ́ dá kọ́lọ̀mọ́ ṣàdúrà àgbàdà sábò ní tọ́sí. Gbogbo àwọn tí wọ́n súnmọ́ yín gbogbo àwọn tí wọ́n súnmọ́ yín dákọ̀ náà tí wọ́n lẹ pẹ̀lú yín. Gbogbo àwọn tí wọ́n súnmọ́ yín tí wọ́n tẹ̀lé yín láyé dákọ̀ náà àgbàdà sábò ní tọ́sí. Gbogbo béèrè tẹ̀yìn náà lọ́wọ́ bẹ́ẹ̀
àfáà lérè wọ́n bọ̀ wá sí ẹ̀yìn náà gbogbo tẹ́ tí ẹ̀ bá ṣe dáadáa wọ́n padà bọ̀ àṣẹ dáadáa bẹ́ẹ̀ fún àwọn náà ti sin àwọn bàbá wọ́n ti tẹ̀lé àwọn bàbá wọ́n ti lọ́wọ́ àti bàbá wọ́n ti kó síà wọ́n ti lu síà wọ́n ti gbé gbogbo ẹ̀ ní wọ́n ṣe òun náà ni wọ́n ṣe kọ́lọ̀ wọn dá pàtàkì náà ọlọ́run tó máa yọ pàtàkì náà ọlọ́run tó máa yọ afẹ́ ẹlẹ́kọ̀ọ́ kan ó ní àdìgẹ́lẹ́ mọ̀hálà ànilẹ̀ àwọn àlìmọ̀sí látà العلم على أجل أموال منزلة والمال محفوظ لا يحافظ والمال محفوظ لأنه حافظ والمال محفوظ òun náà lè wọ́n fi dọ̀ta gbogbo ẹ̀ náà ló sì dá àmọ́ kò sí ìmọ̀ tó pálù pọ̀ ha òun náà ni ẹni tí bàbá yìí bá jù lọ yóò pè bàbá ẹni tí bàbá yìí ò tó yóò pè bàbá ẹni ọmọ kékeré yóò pè bàbá ìmọ̀ nù ní ìmọ̀ tẹ́ wá rí yẹn kí máa sẹ́ni ó bá mọ̀ ní ẹgbẹ́ ìgbà tẹ́ látàrí mẹ́ta o tẹ̀sí débà kò sí ká tó sọ ìgbà àlùkùránì lọ́lọ́run dákùn náà gbogbo ibi tí tẹ́ bá ń lọ láyé dábàá láyé ọlọ́run àtẹ̀lé ọlọ́run ní padà lẹ́yìn ní padà lẹ́yìn gbogbo ìjọ náà gbogbo ìjọ Kunfayakun ọlọ́run ní padà lẹ́yìn àti àbúrò Kunfayakun àti òṣùpá Kunfayakun àti gbogbo àti alájà wọn náà kíni tí ní kíló yé alájà kàrámù Ajidọlá ànábì ajọlá ànábì Àwọn tí bàbá sọ òkúta ká máa sọ̀rọ̀ lé lóṣù kúdà. Àlẹ́fáàjà ó fẹ́ ọmọ àlẹ́yìn. Ẹ̀dá kò tó lọ́wọ́ ẹgbẹ́ mi dáadáa. Àlẹ́fáàjà ó kàrà. Bàbá wa àlẹ́jẹ́ àgbẹ̀. ọdún ọlọ́ ọ̀gá ara ẹ̀ Tí wọ́n kí wúlò àpáta sáyẹ̀dì àlẹ́yìn. ọdún ọlọ́ ọ̀gá ara ẹ̀ Àlẹ́fáàjà ó kàrà oníṣẹ́ náà wò. Bàbá wa àlẹ́jẹ́ àgbẹ̀. ọdún ọlọ́ ọ̀gá ara ẹ̀ Tí wọ́n kí wúlò àpáta sáyẹ̀dì àlẹ́yìn. ọdún ọlọ́ ọ̀gá ara ẹ̀ Tí àgbàgbà sì sùn lábẹ́ òkúta. Wọ́n lò 35 years láyé. Yàtọ̀ ọdún náà ló wá tò ní oríṣi àwọn òpárẹ́. Bàbá wa alájí àgbà Sheikh Ahmed Kamaluddin Abibullah Al-Adabi. ọdún ọlọ́ ọ̀gá ara ẹ̀ Mufti àkọ́kọ́ fún gbogbo ìlú Ìlọrin. Tí Ìlọrin ò tí ìyanwó ẹ̀ rí. Àlùbáríkà àwọn bàbá yìí. Àlùbáríkà àwọn bàbá. Ó túmọ̀ sí pé ẹ̀ sórí ikú ẹ̀sìn ẹ̀ sì yàn tẹ̀lé. ẹ̀sìn yẹn Ayàwókà ya ẹ̀tọ́ orí. Òfin àlùbáríkà táàdù ní àdábì. ọdún ọlọ́ ọ̀gá ara ẹ̀ Òfin bí ọlọ́run fún yín. Ìrìn àjò yóò ní dàrú. àmín Bàbá mi sọ tó mú fún mi púpọ̀. lábẹ́ àbíjọba Àlùbáríkà táàdù ní àdábì. ọdún ọlọ́ ọ̀gá ara ẹ̀ Òfin àlùbáríkà ní pẹ̀lú wa fún yín. Ọlọ́run ní kí ẹ ṣòfò. àmín Mo fi àlùbáríkà táàdù ní àdábì. ọdún ọlọ́ ọ̀gá ara ẹ̀ Mo fi bẹ̀rẹ̀ ọ̀gbà fún yín. Ní kó sínú ìnira. àmín Bismillahirrahmanirrahim. Àfáwọ́ kí àlọ́ àbúrò lọ́gẹ̀lẹ̀ gan-an. Láw anzalna hadha al-Qur'an ala jabalin. Nígbà tí parí ẹ̀ á ti rábà náà, àmọ́ wá ṣe tó wù wá lọ. Alájà ẹ̀rúkà ya. Gbogbo lọ́nà bá fún yín nínú pọ́ọ̀sì yóò ní ẹmu dání báyìí. Ẹ̀dà ní ẹ̀sìn. Àfọ́ àdìdẹ́ ti lágbo kan bá wà. Pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bó ti sàn kó máa kà. Wá jà ní à. Bismillah. Bismillahirrahmanirrahim.
èyí tí a fẹ́ ṣe àyè la fún ẹgbẹ́ ẹgbẹ́ tọ̀ bọ́lá àfi ọjọ́ náà ọwọ́ o. لو أنزلنا هذا القرآن على جبل bọ́lá owó kùrán yẹn. لرأيته خاشعا متصدعا من خشية الله ìdábà ń kàyà fífi ọlọ́run. وتلك الأمثال نضربها للناس gbogbo ọ̀tá ajá rẹ̀ hajj ló kẹ̀yà ló wọ́n dá wa lóhùn. لعلهم يتفكرون ọkọ̀ òní kú mọ́ yín lórí. هو الله الذي لا إله إلا ọkọ̀ هو òní kú mọ́ yín lórí. عالم الغيب والشهادة ajá wa káàkiri dání bí ìlẹ̀wọ̀n lójú ọ̀nà. الرحمن الرحيم ọlọ́run bá yín ṣe. هو الله الذي لا إله إلا هو ẹ̀kọ́ àpọ̀ wa. الملك lágbára tó lọ. القدوس bàbá ọlọ́run bá yín ṣe. السلام ọba náà ọlọ́run bá ti wá náà. المؤمن agbára owó kò kájà mú. المهيمن àpàtẹ́tẹ́wọ̀ ni àtẹ́jú kò láyé ànídàmú mọ́. العزيز ànídàmú tọmọtọmọ. الجبار àníkò nínú ìdẹ̀ra kábọ́ sínú ìdẹ̀ra. المتكبر àníkò nínú oríire kábọ́ sínú orí ibú. سبحان الله wọ́n láwọn àjọwọ́ ìdí ọlọ́run. عما má يشركون pa fún ọ̀pọ̀ má pàdó láwọn. هو الله الخالق البارئ wọ́n láwọn المصور ìlú jáwèrè ò ní jáwèrè. له الأسماء الحسنى ní síwì. يسبح له ما في السماوات والأرض wọ́n láwọn òní sọ̀kò òní sọ̀kò. وهو العزيز gbogbo ẹ̀jẹ̀ 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 àjẹ́ fún ẹ̀rọ ọlọ́mọdé yìí náà lọ́wọ́. وهو العزيز الحكيم سبحان ربك àwa náà padà sílé àpadà sílé ọ̀rẹ́ رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ما سيلا سيما ما سيلا سيما